Tábá ní ká dákẹ́, tábá ní kò kàn wá, tálámọ̀ tó máa kàn lọ́la. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ṣe dákẹ́ wò torí àmì ẹni tó lè kàn kọ́lọ̀ má jẹ́ ká burú kàn wá. Mo fi àsìkò yìí bẹ̀ Our Excellency bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé kẹ́ bá wa fojú àánú, kẹ́ bá wa fi wo àwọn èèyàn wa Oríyọmí Hamzat àti olórí Naomi ìyàwó Ọ̀jájá ọba Ọ̀ọ̀ni Ifẹ̀, because oore ni o kò ní dìbì mọ́ wa lọ́wọ́. Mo wá fi àsìkò yìí bẹ̀ bàbá wa Ọ̀jájá Ògúwùsì kábíyèsí, mo fi àsìkò yìí bẹ̀ yín, mo fi alálẹ̀ Ilé Ifẹ̀ mo fi bẹ̀ yín. Tá bá ń jà bí ti ká kúkọ́, mo fẹ́ kẹ́ dìde sí ọ̀rọ̀ olórí Naomi. Mo rántí ìgbà tá wá sí Ilé Ifẹ̀, tá bá fojú níwò dáadáa, mo rí wípé nígbà kan wà tẹ́yìn náà gbé gbèsè láti ràn àwọn èèyàn lọ́wọ́, tí ẹ̀ ń pín machine, tí ẹ̀ ń pín dryer, tí ẹ̀ ń pín owó fáwọn èèyàn. Àwa pẹ̀lú àwọn tó wá sí Ilé Ifẹ̀ wá pín fáwọn èèyàn lọ́dún náà lọ́hùn. Mo mọ̀ wípé ara yín ní olórí Naomi náà ti rí ẹ̀kọ́ yẹn, náà ti rí kọ́. Kò wá ṣèlú Ìbàdàn nìkan náà ti ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo kàn rí ni wípé kò sí bá a ṣe máa rìn kò rí má mì. Bàbá, ìdákẹ́ yín ó léwu, kẹ́ ẹ sọ̀rọ̀ síta ó dáa ju pé kẹ́ ẹ fọwọ́ lẹ́rọ̀ kẹ́ má sọ nǹkan kan. Bàbá kábíyèsí ọba aláyé, mo bẹ̀ yín, mo forí adé bẹ̀ yín, ẹ bá wa dìde, ẹ bá wa mójútó ọ̀rọ̀ olórí Naomi àti Oríyọmí Hamzat. Oríyọmí Hamzat fẹ́ràn ọmọdé púpọ̀. Ní December ọdún tó kọjá, wọ́n invite mi tí mo lọ kí àwọn ọmọ kéékèèké. Kò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí, Ọlọ́run kọ́kọ́ wa mọ̀ ṣe. Presenter ni bàbá Oríyọmí, presenter ni Oríyọmí Hamzat. Kò sí bó ṣe máa gbé program wa tí ò ní bá wọn polówó ẹ̀, pàápàá tó tún lọ́wọ́ gbajúmọ̀ nínú, pàápàá tó tún lọ́wọ́ ọba nínú, olórí ọba nínú. Kò sí bá a ṣe máa ṣe. Mo wá fi àsìkò yìí ń bẹ̀ yín, ẹ̀yin ìjọba wa, pàápàá jùlọ gómìnà wa Ṣèyí, mo bẹ̀ yín sà, ẹ jọ̀ọ́ ẹ bá wa fojú inú wo àwọn méjèèjì tí ìṣẹ̀lẹ̀ sí. Oore náà fẹ́ ṣe. Ẹ̀yin náà gangan fúnra yín náà, àwọn èèyàn sọ̀rọ̀ yín dáadáa pé ẹ jẹ́ kébi pa àwọn èèyàn nílùú, pé ẹ̀yin náà dìde fún ọ̀rọ̀ oúnjẹ nílùú. Ẹ jẹ́ ká fojú àánú wo àwọn méjèèjì yìí, ká ṣàánú wọn, nítorí wípé kò sí bá a ṣe máa rìn kò rí má mì. Àfi k'Ọlọ́run kọ́ àmọ́ ṣe o, ọmọ olóore kò gbọdọ̀ jìn sí kòtò, torí pé àwọn tó kù kórí wọn lè dìde láti tún ṣèrànlọ́wọ́ náà ni. Ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo ìdílé tó ṣẹlẹ̀ sí, Ọlọ́run á bá wa rọ̀ wọ́n lọ́kàn lágbára Ọlọ́run. Èyí tó kù kọ́dún yìí parí, ní sunkún ọmọ o lágbára Ọlọ́run. Ìdílé tó wá ṣẹlẹ̀ sí, ohun tó máa jẹ náà ń wà, táwọn náà bá mọ̀ kó máa la tó ní kú lọ. Àwọn oníkálùkù ò ní kúrò nínú ilé wọn, ṣùgbọ́n àìtó náà ni k'Ọlọ́run jẹ́ kó túbọ̀ tóra wọn. Bá ṣe ń fà tó nínú Nàìjíríà, táwọn kan ń gbé láti túnṣe, táwọn kan dúró ládùúgbò pé kó bàjẹ́, lágbára Ọlọ́run á bá wa túlù Nàìjíríà yìí ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kì í ṣe bíbá yìí nìkan, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni irú ẹ̀ ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ ilẹ̀ Haúsá náà tí wọ́n pín jẹ fún àwọn èèyàn, àwọn tó ṣèṣe ṣùgbọ́n tí ò sí wàhálà. Eléyìí tó dẹ̀ tún délẹ̀ yìí náà, ẹ̀yin aláyé ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí olórí Naomi àti Hamzat ẹ má jẹ́ kí wọ́n jẹ̀bi. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ dákun, ẹ̀yin ẹ dìde, kábíyèsí ẹ dìde. Mo orí èèyàn tẹ̀jẹ̀, ìdákẹ́ yín ó léwu, kẹ́ sọ̀rọ̀ síta ó máa dáa ju wípé kẹ́ ẹ dákẹ́, torí pé òun tẹ́ gbé dání ó pọ̀, ẹ̀dẹ̀ fòtútọ́ ọ̀nù ẹ fi ń ṣe bó ti gbà tẹ́ ẹ pọ̀ wọn alálẹ̀ tí wọn ò dá yín lóhùn. Bàbá ẹni tó bu yín tẹ́ fèsì, alálẹ̀ ń gbèjà yín, Ọlọ́run ń gbèjà yín. Lágbára Ọlọ́run ní ṣíṣe gbogbo ẹ̀yin ṣoore-ṣoore, gbogbo ẹ̀yin tẹ́ ń dìde ìrànlọ́wọ́ nínú Nàìjíríà, tẹ́ ń ràn àwọn mẹ̀kúnnù lọ́wọ́. Lágbára Ọlọ́run ní ṣoore-ṣe oore tá a máa ṣe tó máa di bí mọ́ wa lọ́wọ́. Lágbára Ọlọ́run àwọn oníbà wọn ṣe yẹn o. Ìdí nìyẹn tí Mino Network fi jáde wípé èmi ò rò pé ó yẹ kó di kéèsì, mi rò pé kó di ẹjọ́, mi rò pé ó yẹ kó di bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run ní ṣoore-ṣe o. Ire o.